الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، وقال فالله سبحانه وتعالى أتركاتك فنبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ àti ọlọ́run tí a tọrọ kọ́mọ lórí ànábì ní kí wọ́n bá wa ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tọ́jú ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí yóò rìn al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé tírà Tawhidul Muyassar tí à ń ṣe fúnra wa. A ti bá àlàyé náà dé ojú ewé mẹ́tàdínlọ́gbọ̀n tó ń ṣe 27. Pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala á tún máa tẹ̀síwájú níbi tí àfáà ti ń sọ pé ní ojú ewé 27 pé nawaqidul Islam, pé àwọn nǹkan wo ní máa ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́. Tí wọ́n bá ní mùsùlùmí tó bá lóhun ń ṣe ìsìláàmù, ó gbọ́dọ̀ mọ̀ pé àwọn nǹkan yìí àwọn nǹkan tó máa ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́ rèé. Torí téèyàn bá mọ nǹkan tó bá ba nǹkan tí wọ́n bá gbé dání jẹ́, èèyàn lè padà pòfo nǹkan náà. Gẹ́gẹ́ bí ẹni tí tó gbé nǹkan tó jẹ́ nǹkan olówó iyebíye dání ni, tí ò bá ti lè mọ àwọn òfin tó de nǹkan náà dání, yóò máa padà pòfo rẹ̀ ni àbí kó padà sọ́nù. Orí ìdí eléyìí, ìsìláàmù nǹkan tó pàtàkì ni, torí a gbọ́dọ̀ mọ nǹkan tó lè ba ìsìláàmù jẹ́. Àfáà ní al-maqsudu biha, nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú eléyìí, mufsidatuhu, àwọn nǹkan tí ó lè bà á jẹ́, tó lè ba ìsìláàmù jẹ́, wa mubtilatuhu, àwọn nǹkan tó lè sọ́ di nǹkan míì tó máa bà á jẹ́, wa hiya kathira, wọ́n láwọn nǹkan yìí pọ̀. Lakinna akhtaruha wa aktharuha wuqu'an 'ashara. Ṣùgbọ́n ó pọ̀, ṣùgbọ́n nínú àwọn nǹkan tó yẹ sí èyí tó wá lágbára jù, tó yẹ sí pé ó sì máa ń sábà ń ṣẹlẹ̀ jù, tó yẹ sí pé àwọn èyí tó lágbára, tó yẹ sí pé ó léwu, tó sì máa ń sábà ṣẹlẹ̀ jù, mẹ́wàá ni wọ́n. Àwọn mẹ́wàá ni wọ́n fẹ́ kà fún wa yìí. Ẹni alákọ̀ọ́kọ́ ńbẹ̀, ash-shirku fi ibadatillah, ìmáa ṣe ẹbọ níbi ìjọsìn Ọlọ́run subhanahu wa ta'ala. A ti ṣàlàyé eléyìí síwájú fúnra wa pé ẹbọ, ká gbé nǹkan tó jẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ọba fún ẹlòmíì, kíní ìyẹbọ ni. Àfáwa ni minhu, nínú àwọn àpèjúwe ìmáa ṣe ẹbọ nínú ìjọsìn Ọlọ́run ọba, òun náà ni az-zabhu li ghayrillah, òun náà ni ká pa nǹkan fún ẹlòmíì tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala, ká porí ẹlòmíì pẹ̀lú nǹkan tá a pa. Gẹ́gẹ́ bá yẹ sọ fún wa pé àwọn kan ń bọ ẹlòmíì, á nìkan tó ń pa yìí, òun pa fóògùn, òun pa f'Ọbàtálá, gbogbo àwọn oríṣiríṣi ẹbọ táwọn èèyàn ń ṣe. Wọ́n ní kaman yazbahu lil jinni aw lil qabr, gẹ́gẹ́ bí ẹni tó yẹ sí pé ó ń pa nǹkan fún àlùjànnú ni, àbí ó ń pa nǹkan fún sàárè ni. Eléyìí tó ń túmọ̀ sí pípa nǹkan rèé nínú ìjọsìn ni, a gbọ́dọ̀ ṣe é fẹ́lòmíì yàtọ̀ sí Ọlọ́run subhanahu wa ta'ala. Àfáà ní ẹ̀rí eléyìí, òun náà lọ́wọ́ Ọlọ́run subhanahu wa ta'ala tó ń sọ fún wa ní Suratul Nisa. Ọlọ́run bá ní inna Allaha la yaghfiru an yushraka bihi. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lóun ò ní ṣe àforíjì fẹ́ni tó bá ṣe ẹbọ sí òun. Wa yaghfiru ma duna dhalika liman yasha. Òun sì lè ṣàforíjì fún nǹkan tó bá ti yàtọ̀ sẹ́bọ fún ẹni tó bá wù òun nínú àwọn ẹ̀dá òun. Eléyìí ó ń túmọ̀ sí pé ẹbọ nǹkan tó lágbára ni, ìgbé ìjọsìn tó jẹ́ tọlọ́run ọba fún ẹlòmíì nínú àwọn nǹkan tó máa ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́ tó yẹ ká jìnnà sí wọn. Ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tó máa ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́, wọ́n ní man ja'ala baynahu wa bayna Allah wasa'it. Òun náà lẹni tó bá yẹ pé ó gbé láàrin òun àtọlọ́run ọba, ó gbé àwọn ẹnìkan sáàrin rẹ̀, yad'uhum, tó yẹ sí pé àwọn ènìyàn ló ń pè, wa yas'aluhum ash-shafa'ata, tó yẹ sí pé ó ń béèrè ìṣìpẹ̀ lọ́wọ́ wọn, wa yatawakkalu alayhim, ó wá já pé ẹni náà ló ṣe ń gbára lé, tó yẹ sí pé ó dùn kan tó yẹ kó máa ṣe fọ́lọ́run ọba, tó yẹ kó máa pe Ọlọ́run ọba, kó máa béèrè ìṣìpẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba, kó máa dá Ọlọ́run ọba, ó wá lọ bí fáyẹn tó ti gbé sáàrin wọn àtọlọ́run ọba yìí. Àfáà ní faqad kafara ijma'an, irú ẹni báyìí ó ti di kèfèrí ní àpanupọ̀ àwọn olùmọ̀. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìran ẹbọ, nínú àwọn nǹkan tó ṣe wọ́n ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́ tó yẹ ká jìnnà sí, òun náà ni man lam yukaffiril mushrikin. Òun náà lẹni tí ò bá lè pe àwọn tí ò bá ti lè pe àwọn olùṣẹbọ lólùṣẹbọ, aw shakka fi kufrihim, àbótiẹ̀ ní èméjì pé
àwọn ẹni tẹ́lẹ̀ ń ṣẹbọ yìí ó lè ẹ́sì pé ojú ọ̀nà làwọn náà wà, ó lè ẹ́sì pé nǹkan táwọn náà ń ṣe ó lè mú wọn lójú rí Ọlọ́run ọba. Eléyìí rèé nínú àwọn nǹkan tó ẹ́sì pé máa ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́ ni. àwòsàn hahamadhabahun abẹ́ni yìí tiẹ̀ sọ wípé àwọn ẹni tó ń ṣẹbọ náà ojú ọ̀nà làwọn náà wà, gbogbo wa náà a jọ ń ṣe nǹkan tó jẹ́ kankan náà ni. àfáà ní irú eléyìí kufrun, ìṣe kèfèrí sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni. nínú àwọn ìran kan tó máa ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́ ká tún gbọ́ yé ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní man i'taqada anna ghayra hadi nabi sallallahu alayhi wa sallam akmalu min hadihi. òun náà ní tabarẹ́ nìkan tó wá lọ ní ìgbàgbọ́ pé nínú ọ̀nà tánábì lálẹ̀ fún wa ọ̀nà ẹlòmíín náà tún wà tó ẹ́sìpó tún péjọ náà nábì lọ sallallahu alayhi wa sallam. aw anna hukma ghayrihi ahsan min hukmihi. àbó tiẹ̀ wá lọ nígbàgbọ́ pé ìdájọ́ tó mi náà mú wá tó ń gbé kalẹ̀ ìdájọ́ mi ó dá ìdájọ́ ànábì lọ. kalladhina yufaddiluna hukma tawaghiti ala hukmihi. gẹ́gẹ́ bí àwọn tó máa ń gbọ́lá fún ìdájọ́ tọ́gùtù, àwọn tawaghiti tó máa ń gbé lórí ìdájọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam. àfáàní fahuwa káfir, irú ẹni báyìí kèfèrí ni. tó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ nígbàgbọ́ pé kò tún sójú ọ̀nà míì tó tún lè mú wa là tá a tún lè gbà já sọ́dọ̀ Ọlọ́run ọba jújú ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tí wọ́n ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́ àfáàní man abghada shay'an mimma ja'a bihi rasulu sallallahu alayhi wa sallam walau amila bihi kafar. wọ́n ní ẹni tó bá lọ yẹ́sípò lọ kó ìyá nǹkan kan nínú àwọn òfin tọ́lọ́run ọba subhanahu wa ta'ala fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí wa, kódà kó yẹ́sípò ń ṣiṣẹ́ pẹ̀lú nǹkan òfin tọ́lọ́run fi mú wa yẹn, ṣùgbọ́n ó kó ìyá rẹ̀ pé inú láìkì kan báyìí irú nǹkan báyìí ìṣe kèfèrí sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni. tó yẹ́sí pé tí ẹ̀ bá níwádìí ọkàn báyìí wò bá máa ṣe ìsìláàmù ẹni yìí ti bàjẹ́ o. ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan tó máa ń ba ìsìláàmù jẹ́ àfáàní man istahza bi shay'in min dini rasulu sallallahu alayhi wa sallam aw thawabihi aw iqabihi kufrun. àfáàní pé ẹni tó wá rè lọ ṣe kí nìyẹn o, tó bá fi lè lọ fi nǹkan kan ṣe àwàdà tó lọ fi ṣàwẹ́wà nínú àwọn nǹkan tó jẹ́ ìjọsìn lábẹ́ Muhammad sallallahu alaihi wasallam wá fún wa, kódà kó jẹ́ ẹ̀san ni o kó jẹ́ ìyà ni o, tó wá lọ fi ń ṣàwẹ́wà tó wá lọ fi ṣeré kó wọn fi ṣeré, àfáàní nínú àwọn nǹkan yìí ẹbọ ni. ẹ̀rí eléyìí òun náà lọ́wọ́ Ọlọ́run subhanahu wa ta'ala tó sọ fáwọn oníkàlùkù wọn kó sọ fún wọn pé kúl abillahi wa ayatihi kuntum tastahzi'un. wọ́n ní wà náà bí sọ fún wọn pé ṣé Ọlọ́run ọba àti àwọn ayé Ọlọ́run ọba wa rasulihi àtàwọn òjíṣẹ́ rẹ̀ kuntum tastahzi'un ẹ̀hún lẹ fi ń ṣàwẹ́wà lẹ fi ń ṣàwàdà ni. la ta'taziru ẹ má wulẹ̀ wá wíjàre kankan qad kafartum ba'da imanikum, ẹ ti ṣe kèfèrí lẹ́yìn àtẹ̀yẹ ti nígbàgbọ́ tán. tó túmọ̀ sí kí àwọn ẹni yìí onígbàgbọ́ ni wọ́n. Allahu akbar, wọ́n ti ní ìgbàgbọ́ tẹ́lẹ̀, gbàtán wá lọ ṣerú nǹkan yìí ló wá ba ìgbàgbọ́ tán gbé dání jẹ́. ẹ jẹ́ àkíyèsí abala yìí nǹkan tá à ń ṣàlàyé fúnra wa yìí. a gbọ́dọ̀ mọ̀ yìí pé nǹkan yìí ò kì í ṣe nǹkan tó ṣe wọ́n fi ń ṣeré, nǹkan tí wọ́n ń ba ìsìláàmù tí wọ́n bá gbé dání jẹ́ ni. nínú àwọn ìran rẹ̀ òun náà ni ẹlẹ́ẹ̀kejì ní as-sihr, òun náà ni idán, ìmọ̀ pidán. minhu as-sarf wal-'atf, nínú rẹ̀ tó ẹ́sìkẹ́ wọ́n fi ń fa àwọn èèyàn mára ní wọ́n fi fojú àwọn èèyàn mára, àbí ìtàn fi kí nìyẹn o, ìtàn fi wọ́n ń tú àwọn èèyàn ká ní, àbí ìtàn fi wọ́n ń fa àwọn èèyàn mára ní. faman fa'alahu, ẹni tó bá ṣe aw radiya bihi kufrun kafar. ẹni tó bá kí nìyẹn, ẹni tó bá ṣe àwùtẹ̀ yọnu sí gan náà pé àkùsí nǹkan kan bí dán àgbò rẹ̀ náà kíní kan ni. so irú eléyìí ìṣe ẹbọ sí ìṣe kèfèrí Allah subhanahu wa ta'ala ni. ẹ̀rí eléyìí òun náà ni Allah subhanahu wa ta'ala sọ fún wa ní suratul Baqarah, tọ́lọ́run bá ń sọ nípa àwọn màláíkà méjì kan tó ní ká ma yu'allimani min ahadin, wá ní kọ́ ẹnì kankan ní idán yìí hatta yaqula innama nahnu fitna, aláwa tá a rí yìí fitna mọ̀ ní wa fala takfu, ẹ má lọ ṣe kí nìyẹn, ẹ má lọ ṣe kèfèrí pẹ̀lú idán tí ẹ̀ ń kọ́ yìí. nínú àwọn èèyàn nǹkan tó máa ń ba ìsìláàmù jẹ́
ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni mudaharatul mushrikin wa mu'awanatuhum ala al-muslimin. Òun náà ni kí a máa kún àwọn kèfèrí lọ́wọ́, ká máa mú wọn ní ẹni táwọn bá ṣe lólùbáṣe tó yẹ sí pé àwọn là á máa kún wọn lọ́wọ́, á máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn mùsùlùmí. Eléyìí nínú àwọn nǹkan tí wọ́n ń ba ìsìláàmù jẹ́ ni. Ẹ̀rí eléyìí náà làwọn Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul Ma'idah. Tọ́lọ́run bá ní man yatawallahum minkum. Ọlọ́run ní ẹni tó bá kí ni ẹni tó bá lọ mú wọn ní ọ̀rẹ́ ayò, ọ̀rẹ́ kòríkòsùn tó yẹ sí pé wọ́n jọ ń ṣe papọ̀, wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ papọ̀, tó yẹ sí pé wọ́n jọ ń múra wọn lẹ́yìn tó yẹ sí pé àjọṣe lè ní. Fa innahu minhum, ìwé ẹni báyìí ó ti dára àwọn kèfèrí tá à ń sọ yìí. Inna Allaha la yahdi al-qawma adh-dhalimin. Ọlọ́run bá subhanahu wa ta'ala ò ní fọ̀rọ̀ mọ́ ẹni tó bá ti jẹ́ àwọn ọjọ́ tó bá jẹ́ alábòsí. Ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn ìran nǹkan tó wọ́n ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́. Man i'taqada anna ba'da an-nas yas'uhu al-khuruj 'an shari'ati Muhammad sallallahu alayhi wa sallam fa huwa kafir. Ẹni tó wá lọ nígbàgbọ́ pé ẹnìkan wà, ó jẹ́ ṣéwù ni, ó jẹ́ àfáà ni, ó jẹ́ nìkan kan tó wá lọ nígbàgbọ́ pé ẹnìkan kan wà tó yẹ sí pé ó tún lè ó lẹ́tọ̀ọ́ láti sọ pé òun ò tẹ̀lé òfin kan nínú àwọn òfin tánà bí mú wá, pé òun lẹ́tọ̀ọ́ àti àbó onígbàgbọ́ kan báyìí, pé òun lè mọ́ mú nǹkan, òun lè mọ́ máa ṣe nǹkan ṣe nínú àwọn àṣẹ tọ́lọ́run subhanahu wa ta'ala fi rán Ànábì sallam, ìwé ẹni báyìí ó ti di kèfèrí. Ẹ̀rí eléyìí náà làwọn Allah subhanahu wa ta'ala tó wà ní suratu Ali Imran. Tọ́lọ́run bá ní man yabtaghi ghayra al-islam dinan. Ẹni tó wá lọ mú ẹ̀sìn míì tó yàtọ̀ sẹ́sìn ìsìláàmù lẹ́sìn, falan yuqbala minhu. Ìwé ẹni báyìí ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀, wa huwa fil akhirati minal khasirin, tó wá tún wá di ọjọ́ kẹyìn nínú àwọn tí yóò ṣòfò ni wọ́n wà. Ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó ṣòfò. Ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn ìran nǹkan tó wọ́n ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́, òun náà ni al-i'radu 'an dinillah. Òun náà ni kéèyàn gún ikú níbi ẹ̀sìn Ọlọ́run ọba. La yata'allamuhu, kò kọ́ wala ya'malu bihi, kò sì tún mú ṣiṣẹ́ ṣe. Eléyìí ló fẹ́ wọ́pọ̀ jù láwùjọ wa mùsùlùmí lónìí. Ọ̀pọ̀lọpọ̀ kò fẹ́ kọ́ ẹ̀sìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala, kò sì fẹ́ ṣe kí nìyẹn o, kò sì fẹ́ kò sì fi ṣiṣẹ́ ṣe. Tẹ́tí bá ń bá sọ pé wàá kọ́ ẹ̀sìn Ọlọ́run ọba, á ní ẹ̀fẹ̀ òun lẹ́ ṣe kinní kan, ó dẹ̀ ń pe ara ẹ̀ ní mùsùlùmí. Ìwé ẹni tó wá lọ ń ṣe nǹkan báyìí tí ó fẹ́ mọ gbọ́ òfin Ọlọ́run ọba, tí ó fẹ́ mọ kọ́ ẹ̀sìn Ọlọ́run ọba, ìwé ẹni báyìí mọ fi ìsìláàmù rẹ̀ òfin takáìtì ni. Ẹ̀rí eléyìí òun náà lọ́wọ́ Ọlọ́run ọba tó sọ fún wa suratul Sajdah. Ọlọ́run ọba ní man azlamu mimman dhukira bi ayati rabbihi thumma a'rada 'anha. Ta ló fi ń jálábò sí tó ẹni tó yẹ sí pé wọ́n rán létí ọ̀rọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala thumma a'rada 'anha, ó wá ń gún ikú kò fẹ́ gbọ́. Inna minal mujrimina muntaqimun. Ọlọ́run ọba ní kí dájú àwọn ẹni tó jẹ́ àwọn ẹni tẹ́ pé wọ́n ti di mújírímù, wọ́n ti di mújírímù, wọ́n ti di ẹni tó yẹ sí pé ó ń kọ àṣẹ Ọlọ́run ọba. Dájúdájú àgbẹ̀san lára wọn, tó ń túmọ̀ sí pé Ọlọ́run subhanahu wa ta'ala òun fìyà jẹ wọ́n. Afáwa ní tẹ̀míhàn lórí eléyìí tí a sọ yìí, a fẹ́ pe aṣákèésí méjì kan. wọ́n ní al-awwal alákọ̀ọ́kọ́ wọ́n ní pé la farqa fi jami' hadhihi an-nawaqid bayna al-hadhil wal-jadi wal-khaif illa al-mukrah. Àfáà ní pé kò sí yàtọ̀ láàrin àwọn nǹkan ta ló máa ń ba ìsìláàmù jẹ́ yìí, láàrin ẹni tó yẹ pé ó ń ṣeré ní o, àbẹ́ni tí ò ṣeré, àbẹ́ni tó wá sọ pé òun páyà ni, àfẹ́ni tó yẹ sí pé àwọn jẹ nípa láti ṣe nǹkan nínú àwọn nǹkan yìí, òun lẹni tó yẹ sí pé kò ní jẹ́ sí pé ìsìláàmù rẹ̀ ti bàjẹ́. Tó túmọ̀ sí kẹ́ni tó wà lọ ṣe nǹkan kan nínú àwọn nǹkan tá a kálẹ̀ yìí tó wá pé òun ṣeré ni, òun kàn fi ń ṣeré, òun kàn sọ àbótí ẹ̀ wá síríọ́ọ̀sì náà kúrò ní pé kò mìíní náà, àbótí ayé ẹni tó yẹ sí pé olóhùn bẹ̀rù ni, irú ẹni báyìí ìsìláàmù wọn ó ti láàyè. Àfẹni tó yẹ kí wọ́n bá jẹ nípa láti ṣe, òun nìkan ni ó níbi tí a lè gbọ́rọ̀ rẹ̀ sí. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìtanijí tán ló wà ń bẹ̀, wọ́n ní hadhihi an-nawaqid kulluha min a'dham ma yakunu khatara. Wọ́n ní àwọn èyí tá a sọ yìí nínú àwọn nǹkan tó wọ́n ń ba ìsìláàmù jẹ́ tá a dárúkọ yìí, òun náà làwọn tó yẹ sí pé ó léwu tó yẹ pé ká kíyèsí wa akthar ma yakunu wuqu'a, tó yẹ sí pé òun ló sábà máa ń ṣẹlẹ̀ jù. Tẹ́ pé oníkálukú náà mọ̀ tàbá wà àwùjọ wa, fa yajibu 'ala al-muslim an yahdharaha wa yakhafa minha 'ala nafsihi.
Àwa epo tọ́ fún mùsùlùmí ó jẹ́ dandan fún an yahdharaha kó ṣọ́ra fún wa yakhafa minha ala nafsi kó sì mọ̀ páyà láti lórí ẹ̀mí rẹ̀ láti bọ́ sí inú àwọn nǹkan tá ló ń ba ìsìláàmù ẹ̀dá jẹ́ yìí. Ọlọ́run subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. Èmi àti nǹkan tí ó ṣe wá tá a fi lọ kó sínú àwọn nǹkan tó máa ba ìsìláàmù wa jẹ́ Ọlọ́run má jẹ́ ká rí. Àwọn tó dẹ̀ ti wà nínú ẹni tó ẹ́ sí pé wọ́n sí lórí ọ̀sùn ìsìláàmù náà Ọlọ́run subhanahu wa ta'ala kó fi ọ̀nà rẹ̀ mọ̀ wọ́n. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.